fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàyẹ̀sí gbé ẹni náà dìde alálùbáríkà ni olókìkí ni tó kìkì ò ní parẹ́ láéláyé ìràwọ̀ tó ń tàn tí ìràwọ̀ náà ò ní wò òkun láéláyé lágbára Ọlọ́run láti lẹ́yìn ànábì ta ni mò ń pè tí mò ń dárúkọ ẹ̀ ta ni mò ń pè tí mò ń sọ Alhaj Kamarudin Yusuf ọmọ Ọdúnlámì Ayélóyún. Aláàjì Ayélóyún má jẹ pòórá má jẹ pòórá ìgbà tá a máa tara kábọ̀kábọ̀ ṣe bí wọ́n lòun fún bọ́mọ rẹ̀ bá fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rí má jẹ pòórá Kamarudin jọ èyí jẹ́ ọ̀lọ́. Marartu alal muruati wa hiya tabki fakultu la wa ma tabki li fatatu faqalat kayfa al abki wa ali jami'an duna alina simatu jami'an duna alina simatu ìwà ọmọlúwàbí ni ẹ jẹ́ ká ní ìwà ọmọlúwàbí ni ẹ jẹ́ ká ní Yorùbá sọ wọn kò wí ẹ̀gbọ́n ṣe wí àkókò jóyè sàn dẹnu mi ò ká lágbájá bọ́lọ́mbàgbé sípò àṣẹ ṣayé jẹ́jẹ́ àwọn kan náà níbẹ̀ lánàá àwọn kan ní ó lọ́la. Májòyè ayé jẹ́bẹ̀rí tí ìjà ń kó sáyà ọ̀rẹ́ májòyè ta ní òbí mi rántí ọ̀la siren tán fún tẹ̀lé ẹ̀rùn tó jọ ẹ́ lójú orí àwọn tó fọ̀rọ̀ ẹ̀ fún rí kí ló gbẹ̀yìn wọn bọ̀rẹ̀ bá fún ẹ̀ nímọ̀ràn pé ó dáadáa tìmtìm kẹ́gbìndà sínú ojú lọ́rí àìwí yóò sẹ́gbọ́n bó ṣe Ayélóyún. Àgbọ̀ mágbà lókù tí ó jẹ̀bi Ọlọ́run. Àgbà mágbà lókù tí ó jẹ̀bi Ọlọ́run. Àgbọ̀ mágbà lókù tí ó jẹ̀bi Ọlọ́run. Bísílámù bá parun. Àlẹ́gbẹ́ wa ò lè pa. Oṣù Mọ̀dé yìí. Bísílámù bá parun. Ẹgbẹ́ wa ò lè pa. Ẹsẹ̀ bàbá tààrà yóò fẹ́. Ẹsẹ̀ ànábì Adékúnlé. Bísílámù bá parun. Ẹgbẹ́ wa ò lè pa. Mo gbà pé kíkọ́ kì í dágbó ṣe. Ẹ wá jọ nítorí Adékúnlé kò gbọ́dọ̀ pariwo púpọ̀ púpọ̀ o nítorí tọmọdé tàgbà tí mo fẹ́ kọ́ gbọ́ nǹkan tí mò ń forin sọ. Ọlásùnkànmí Saidi Ṣùkúrà ọmọ Adéọlá Wázì ọmọ ọdúnnú Rashidatu mi pẹ̀lú Yanga Oṣù Àfà nínú ìlú Ìkọ̀ Sàlámù alága lọ́kùnrin lóbìnrin bàmí Bárúwá Aláàjì Yusuf ẹ̀gbọ́n ọdún méjì l'Amẹ́ríkà Ayélóyún kìíyín MC Atakọ̀ Àtàbò Ayélóyún kọ́ ọmọ òmò Sàlámù sí gbogbo ilé àríyọ̀ ọlọ́wọ́n bọ̀ ní jẹ́kẹ́tẹ́lẹ́lẹ́ ọ̀nà ọ̀la ọlọ́wọ́n bọ̀ ní mọ́yìn báàlì kìsù ó ṣe ìgbọ̀n ẹ̀kọ́ àdúró tì ó. Kẹ̀bírù ńlá ló gbé mi débi. Ó ní ká máa dúpẹ́ fún Ọlọ́run ọba ní ìgbà gbogbo yín. Islam lẹ̀sìn tí wọ́n bí mi sí. Mo wá ń fàsìkò yìí bẹ́ẹ̀ lọ́rùn ọba. Àdánwò tó máa jù gbàgbọ́ mi lọ. Tí wọ́n fi fẹ̀sìn sílẹ̀. Pé mo fẹ́ wá lọ́wọ́ ọba lọ sí ibòmíràn nǹkan lọ́wọ́ ọba májú kàn mí láíláí. Kò
ní kàn yín kò ní kan gbogbo wa tọmọtọmọ lọ́la tànẹ́bí Muhammad bàbá Fatima. ìtàn kékeré kan ni mo mú wa ẹjọ́ ó ń pariwo láàpàjù ẹjọ́ Ramadan. potentiality tó le gidi gan mọ́ rí lára onígìtá yẹn ẹ filẹ̀ dára síbi tó mọ̀ ẹ́ o ṣé bó ti wọ̀n ẹ́ màá sàtàn kékeré ìtàn arábìnrin kan aládùúgbò Alhaji Yusuf ní ìṣiṣẹ́ iṣẹ́ ń gbọ́ ẹkú ti mọ̀ mí láti ìjẹta kó tó dànù tó fi wádé ni o tó bá tún dọ̀la mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n bá kó má jẹ́ kí n tí kí n máa ṣe ṣáláíláí. bàbá ètò arábìnrin kan ni mo fẹ́ sọ òyìnbó ló jẹ́ àríyọ̀ òyìnbó tí mo yẹn ó lọ́mọ kan kékeré ọmọ kókó kò ju bí ọmọ ọdún méjì lọ ó tún wá ní pet ó lájà kan nínú ilé kò lówó tó máa fi gba baby sitter ṣùgbọ́n tó má ti jáde lọ àpò ọmọṣọ ajá gbogbo ojoojúmọ́ tó bá ti lọ síde tó bá máa padà wá sílé ọmọ ẹ̀ á ti sùn kó o tó dé kò mọ ọgbọ́n tájá ń dá sí. ó wá di lọ́jọ́ kan obìnrin tí mo rí ó fẹ́ máa lọ sí ìta ó tún wá ń bájá ìsọ̀rọ̀ máa bá wọ ọmọ mi ṣùgbọ́n àyà ẹ̀ ń já kò mọ tó ń ba àwọn lẹ́rù ó kàn ń fòyà wípé torí ajá bá lọ yí ń kọ́ ṣùgbọ́n ó tún bá ajá sọ̀rọ̀ dáadáa ó fò lóúnjẹ kó tó jáde lọ aládùn ó jáde lọ ó lọ bí wákàtí 6 o ìgbà tó máa darí dé ó bá gbogbo inú ilé tó ti dàrú gbogbo ṣíà gbogbo ẹ̀ ló ti yá ó wọnú kíchìn lọ o gbogbo abọ́ gbogbo ọ̀bẹ gbogbo ẹ̀ ló ti sojú dé ó dénú living room kò rí nǹkan kan kò rámọ́ kò rájá ó tún dénú bedroom gbogbo pillow àti bedsheet gbogbo ẹ̀ pátápátá ló ti dàrú lẹ́rù bá ń ba arábìnrin ẹ̀ nígbà tó dénú bedroom bó ṣe wọ bedroom o ló bá rí tájá jáde láti abẹ́ bẹ́ẹ̀dì ajá máa jáde ẹ̀jẹ̀ ń bẹ lẹ́nu ẹ̀ ó ń bẹ lórí ẹ̀jẹ̀ ń bẹ nímú bẹ́ẹ̀ lajá ń pọ́nu lá inú pọ́bìnrin yẹn gidigidi gan pé n tí mo rò kí n tó jáde nílé ìjóun náà kọ́ ló padà wá ṣẹlẹ̀ yìí ìbínú ló fi gbé stool ló bá la stool máa já yẹn lórí lajá bá kú ajá kú tán ó fi ìdí jọlẹ̀ ló ń ké pé wàá já yìí mo fà ẹ́ lọ́lọ́wọ́n bá lọ́wọ́ tóun ti bẹ́ẹ̀ kò ṣáà gbọ́dọ̀ tó dídí ọmọ tán ló bá wojú abẹ́ bẹ́ẹ̀dì ajẹ́kù tó bá jẹ́ kóun tẹ́ fojú rọ́ ọmọ tóun ìgbà tó máa wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó tún bọ́ mọ́ mi tó sùn sí kò sí nǹkan kan tó ṣọmọ yẹn ó wá mọ̀ yẹn jáde ìṣe lọ́mọ ń sùn fọ́nfọ́n kò tiẹ̀ takutu ìgbà tó àwọn ẹgbẹ́ kejì ń bẹ̀ ó bá òkú ejò ńláńlá àṣejò ló wọlé tó fẹ́ ṣọmọ lọ́sẹ̀ ejò lọ́jà ń bájà ajáde bóun pé ejò yẹn lóbìnrin bá fi ìdíjọlẹ̀ ló bá káwọ́ lórí ṣóun ò ti fojú olóore bómi ṣùgbọ́n ti late ẹni tó ṣàánú mi ọlọ́wọ́n bọ̀ ní jẹ́ kí n ṣìṣe sírun wọn láéláé èsì láwọn ò bá parun ẹgbẹ́ àwọn ò lè parun èsì láwọn ò bá parun ẹgbẹ́ àwọn ò lè parun èsì àgbàgbà tààrà yóò fẹ́ èsì àgbàbí àgbẹ̀kùnlé èsì láwọn ò bá parun ẹgbẹ́ àwọn ò lè parun.
yìí ara lè dá. Ògùn ọlọ́yẹ ara lè dá. Tó bá ṣe báyìí ara lè dá. Wọ́n ti ṣe sọ̀rọ̀ ẹ̀ sí. Wọ́n ti ṣe sọ̀rọ̀ ẹ̀ sí. Àwọn onígbọ́lé alábàjá. Wọ́n ti ṣe sọ̀rọ̀ ẹ̀ sí. Ògùn ọlọ́yẹ onígbọ́lé alábàjá. Wọ́n ti ṣe sọ̀rọ̀ ẹ̀ sí.
tẹ̀ lójú ó ṣe nínú ọ̀fẹ́ sọ wọ́n lórí inú ayé lórí ọ̀rọ̀ ẹ̀bá ọmọ Ọlọ́run ọba o tó bá di lọ́rùn Ọlọ́run
máa wẹ̀ṣẹ̀ fi mí yá Muhammadu bọ́dọ̀ tó bá ní lọ́rùn ọlọ́run máa wẹ̀ṣẹ̀ fi mí yá Muhammadu bọ́dọ̀ ìyá ń gán sùn ṣé àwọn àìṣe àn yẹmúdú yẹdùn ìlànà ìhùsínì ìyẹn ní pé díẹ̀díẹ̀ lọ́wọ́ títí ọmọ ìdùnnú òun lóbìnrin àkọ́kọ́ lọ́mọ kékeré tó kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù jáde tèmi dé èmi kankan lásùnmọ̀ mi ò nígbà tí mo ti ń kọrin mo kọjú Ràṣídà lọ tiẹ̀ náà ni ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run nísìnyí o pé mo sì ń bẹ nínú music ìtẹ̀síwájú lójoojúmọ́ ò ṣe Ràṣídà ọlọ́run kó gbàdúrà wa alóyè tó bá wọn la bàbá nìyá bàbá nìyá fún bàbá nìyá o bàbá nìyá fún ṣé o ń bẹ̀rẹ̀ ọmọ bàbá nìyá fún bẹ̀rẹ̀ ọmọ nìyá sí bàbá nìyá tó bá wọn la bàbá nìyá o bàbá nìyá tó bá wọn la bàbá nìyá o alóyè ilà ilà kálí amúdó fi sáwà sáká ìdáhùn kàdá ní ju ọ̀la. Ọba tí yàrá ẹ̀ lọ.
tẹ́lẹ̀tẹ́lẹ̀ la fi jó tarí. Chicago.
ṣùkúrà. Bóyá aládùn máa gbọ́, aládùn máa gbọ́, ló gbọ́ rí bóbìnrin jọ ìmọ̀ mú níbi táwọn ọkùnrin wà. Ṣùgbọ́n rí bóbìnrin jọ ìmọ̀ mú níbi táwọn ọkùnrin wà. Ṣùgbọ́n kò burú kóbìnrin ṣàṣàlá tù. Kábírù ńlá ẹgbẹ́ láwọn tó dé. Kẹ́mírì ìbò tí rí tó o ṣe àgbàna ní ìrọ̀rùn ọ̀làdé ó yá máa gbé ṣùkúrà ayé ẹ̀ máa rò pé mo kò mọ tí mò ń ṣe. Aládùn mùsùlùmí kì í fàjọ̀gbọ̀n ló jẹ́ kí n máa ṣọ́ra o àwọn tó rò pé mo kò mọ tí wọ́n ń ṣe. Ayé ẹ̀ máa rò pé mo kò mọ tí mò ń ṣe. Mùsùlùmí kì í fàjọ̀gbọ̀n ló jẹ́ kí n máa ṣọ́ra o àwọn tó rò pé mo kò mọ tí wọ́n ń ṣe. Sáyidì ṣe é gbọ́ mi dáadáa. Ó ní ògbárí kóbìnrin jáde mọ́mù. Bẹ́ẹ̀ náà ni àgbọ̀rí. Àmọ́ mo gbọ́ ìròyìn alájà kan. Kọ́lá nìbàdàn. Ó ń ṣe gudugudu méje bẹ́ẹ̀ ló ń ṣe yàrá mẹ́fà. Gbogbo ọjọ́kùnrin ṣe òun ní kọ́lá bá wọn ṣe. Lọ fi kọrin pé ìránṣẹ́bìnrin alálò pé ẹ̀ tó yọ ọ́ níṣẹ́ o. Alájà káfíìn láti pa ọ̀gá ní ọ̀nà yóò jẹ pé. Alálò pé olóyún ẹ̀ níṣẹ́ o. Alájà káfíìn láti pa ọ̀gá ní ọ̀nà yóò jẹ pé. Lọ́bí jẹ́ pé tẹ́lẹ̀ fẹ́ lọ àájì yóò pẹ̀lú. Àjàgbá àbílàdé sí máa bà lọ. Tẹ́lẹ̀ fẹ́ lọ sájì yóò pẹ̀lú. Àjàgbá àbílàdé sí máa bà lọ. Ó ṣeun ọmọ ìdùnnú ọmọ ìdùnnú ṣùgbọ́n ó ti ṣùkú ládùn wí. Ó ní kábílà tún káwọ́là. Ó ní kò sí tọkùnrin ilé ṣe tí kàfílà ò ní ilé ṣe. Aládùn lórí ìlàwọ̀ ìyẹn o àsìkò ní òun pa mí. Ṣùgbọ́n ẹni tó sọ̀kò sílé onílé tẹnu onílé ló fẹ́ gbọ́. Ajá káfílà tún lóòótọ́ ní lókè. Ó lọ lé ìwé o ó ń ṣe táwọn ẹgbẹ́ ò lè ṣe àbí. Kò sí takùnrin ṣe tóbìnrin ò nílé wá ṣe ṣùgbọ́n obìnrin ò ní gbójú títí. Obìnrin ṣe láyà tèmi ní obìnrin ṣàdájọ́. Obìnrin ṣe tíṣà ó kódà obìnrin wà mọ́tò obìnrin wà tìpá kiri ṣùgbọ́n obìnrin ò ní gbójú títí kó kéwú kó wá bọ́ sí mọ́ṣáláṣí kó ṣe mọ̀mọ́ fún akákírun ó dòdì. Ọlọ́wọ́ bá sọ fún Mariam nínú Kùránì ìwé mímọ́. Ó ní wàríkà yín máa rọ̀ kìínà. Ó ní wọn Mariam máa sí lọ́hùn pẹ̀lú àwọn ọkùnrin. Ó ní wàríkà yín máa rọ̀ kìíntì. Ṣùgbọ́n mo lọ sínú kéwú díẹ̀ nìyẹn ṣùgbọ́n ní ṣókí aládùn obìnrin ò ní gbójú títí kó ṣe mọ̀mọ́ káàkiri ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ aládùn mo mọ àwọn tèmi mọ́ mi àmọ́ra wa. Sáyidì ọlásùnkọ́gbẹ́ àmọ́ tó bá jóbìnrin àtòbìnrin ni tí ó sọkùnrin láàrin wọn obìnrin á dúró aṣọlẹ̀ mọ́mọ́ àwọn obìnrin àbí bẹ́ẹ̀ kọ́ aládùn wọn láì sáláyìn súnmọ́bì láàyè lẹ́sìn láwà iwájú ọkùnrin lóbìnrin ò ti lè dúró àwọn tó bá jẹ́ níwájú obìnrin náà ní àdúró kò sí tóbìnrin ń ṣe bẹ́ẹ̀ ni kò sí tọkùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe alisa ìlú ìṣó ń pè mí ìkọ̀kọ̀ náà lèmi àti ẹṣọ ń bọ́ Sáyidì ilé kan náà láti
ṣe ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ ń kórí nílọrin tí wọ́n àfọ̀njá inú dùn ju yọ̀nà ìlú tó dùnà sí náà o tó súnmọ́ lè jáná ti pẹ́kípẹ́kí ìlú tí ọba òkúta ẹ̀gbá alágé báwa ọmọ alísàbí ọmọ gbòǹgbò akálà aládò ṣukura sífì mọ́mù gbogbo abẹ́ òkúta ọkùnrin ni àbóbìnrin o. àdìsá ìrì ọ̀làsùnkọ́ mi lọ́sọ̀ ọkùnrin ni àwọn lábẹ́ òkúta níbi tó dárúkọ yẹn obìnrin náà bẹ́ẹ̀ níbẹ̀ tó ṣe lè mọ́mù fọ́ àwọn obìnrin. wọ́n bọ̀ sọ́bìnrin jẹ́ sífì mọ́mù nílùú ìlú oníwọ́ bẹ́ẹ̀ bá dé bàdàn sífì mọ́mù ọkùnrin ni bẹ́ẹ̀ bá dábẹ́ òkúta sífì mọ́mù ọkùnrin ni wò nítorí àṣìdá ọmọ yìí dùnnú ẹ jẹ́ kí Rashida tún ọkùnrin Rashida o ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ní kò ní ṣùgbọ́n kò ń sàásìkò wò ìṣẹ́jú bíi márùn-ún jẹ́ kó ra máa lọ bẹ́ẹ̀ Rashida. Aláàjì Saheed ṣó ń gbọ́ mi ọmọ ìdùnnú olú òsín tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe ló fi jẹ́ pé nílùú Mẹ́kà tó orí yẹn obìnrin gbayì jù níbẹ̀ nílùú Mẹ́kà tó orí yẹn obìnrin gbayì jù níbẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n máa ń ṣe rẹ́lẹ̀ wọ́n máa fi nǹkan borí wọn àti pé àwọn obìnrin torí yẹn gbogbo bí tọkùnrin bá wà tóbìnrin ò bá síbẹ̀ ibẹ̀ ò ní dùn Aláàjì Saheed kò máa jáwọ́ lápò tí ó yọ kó gbómi lákanú. ẹ wá gbà mí o ẹ gbà mí o ẹ rà mí kalẹ̀ torí oníṣẹ́ ńlá ọlọ́dọ̀ ẹ̀ ń wọ́ mi rẹ ni. ọlásùnkàn mi ò Saheed ṣó ń gbọ́ mi ó dá ìwọ dásàlá tù sílẹ̀ tí ò bá sóbìnrin gbà kó rò bóyá máa yí ẹ́ ṣègbéyàn ní nọ́ọ̀sìpàtì ajá bí láyà kíbọ̀dé o tóbìnrin wá níbi ìṣàṣàlá tù wọ́n lónìí kò ní sẹ́ni kankan tó ṣe àbí bẹ́ẹ̀ kọ́ o àwọn obìnrin àwọn là ń ṣàṣàlá tù àwọn là ń tẹ̀lé ànábì wọlé ọlá wọ́n máa pé wọ́n ní ta ló máa bá ànábì wọlé ọlá ta ló máa bá ànábì wọlé ọlá obìnrin máa bá ànábì wọlé ọlá o àwọn máa bá ànábì wọlé ọlá. Aláàjì Saheed ṣó ń gbọ́ mi ní sùúrù nù. ọ̀kẹ́ orí èmi Rashida ọmọ ìdùnnú ọdún wá sọ pé àlàláyíláyílá ẹ jẹ́ kí n ṣọ́tẹ̀ ẹ máa gbọ́ ẹ̀rí àwọn ọkùnrin lọ sápamọ́ àwọn ọkùnrin lọ sápamọ́ ọmọ ìdùnnú àwọn obìnrin ṣáàṣìkiri ọkùnrin lọ sápamọ́ àlàláyíláyílá ó ṣe ọlọ́mọ báyìí láyé àlàláyíláyílá Rashida obìnrin lónìí lẹ́yìn. Aláàjì Saheed mo fẹ́ kó dúró ná òkè ní gbogbo Nàìjíríà yìí ta lórí nígbà tó máa sọ pé ọmọ kékeré tó wọ́n tó ṣe rẹ́kọ̀d èmi Rashida tù ní ìmọ̀ṣẹ́ ọmọ ìdùnnú nígbà yẹn mo wà lọ́mọdún méje òkè kí ló wá dé tá ọ̀rọ̀ ọkùnrin tó máa jíṣẹ́ lọ nírú èjìbá yẹn sọ fún mi Aláàjì Saheed ṣó ń bá mi ọmọ yìí. Rashida nítorí wọn ò láyà ní kò sọkùnrin tí ò jáde torí wọn ò ní fẹ́ kú wọn ní lè jáde obìnrin ló bí obìnrin náà ni ó máa ṣe lórí títí láéláé ọlọ́run ọba náà lájọ ọ̀kẹ́ ayé àṣà kẹrò ọba tó dá sọ́mọ̀ tó dálẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe máa kí aláwùsá àti tẹ̀ ní forúkọ obìnrin sí ṣọkùnrin ló ń jẹ́jọ́ kẹ́ ayé ni ṣọkùnrin ló ń jẹ́ ṣàkóòrò wọn láì tẹ́lẹ̀ ìṣúmọ́ bí láàyè àwọn lálàyé àwọn lọ́wọ́ wọn gbáyé fúlọ́ Aláàjì Saheed ṣó ń gbọ́ mi ọmọ ìdùnnú. látòrí ṣùkúra ìkọ̀kọ̀ ni mo máa fẹ́
Rashidatu ó nígbà tó ń ṣe rẹ́kọ̀dù ó lóun jọ ọmọ ọdún méje lọ ṣèbóni ni wọ́n kọ́ kẹ́tọ́ lọ stúdíò ó ní ń tọkọ fún ẹ̀rọ ṣídá máa ń gbọ́ tèmídé ṣe máa fa àjánásì tó ṣe wá sí káàkiri àgbáyé ṣèbọ́kùnrin ni ìgbà ó ṣe wá sí wọ́n tún jánásì fún ṣéun Jamiu àmì ọlọ́run ọlọ́kùnrin ni ẹmúrú Jamiu wá ṣùkúrẹ́ wá gbọ́ Alikabir mo kọrin kan nínú rẹ́kọ̀dù mi mo tún sọ yí pé obìnrin ni ìyá ayé lóòótọ́ àbí ó sọ pé ẹ̀yin ọkùnrin ẹ̀tẹ́ ti gbọ́ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́rọ́bìnrin iyọ̀ ayé lọ́jọ́ tó bá tún bí ò sí ọ̀ nínú ọbẹ̀ àtẹ tó bá tún pọ̀ jù kò ní ṣe é jẹ mọ́ ẹni tó bá gbẹ̀fẹ̀ obìnrin jù sọ́kàn láàrin ọkùnrin wọn wo nítọ̀ ọ̀hún tẹ́ńbẹ́lú obìnrin ní iyọ̀ ayé ṣùgbọ́n tó bá tún pọ̀ jù nínú ọbẹ̀ ò ní ṣe é jẹ kò wá sí bọ́bìnrin ṣe ńlá tó àfi kó tẹ̀yìn sílẹ̀ àsùnlé ló máa jẹ ọkùnrin ló ń jáde lékè. aláyé sáyidì ìṣó ń gbọ́ mi ọlásùkọ̀bì àwọn aláyé sáwà yìí ní ìsẹ̀yìn o ọkùnrin tí ń wà nílẹ̀ tóbìnrin ń dolo lórí àbí bẹ́ẹ̀ kọ́ o ẹ̀yin student ẹgbẹ́ mi dọ̀wọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọlásùkọ̀bì ọkùnrin tí ń sùn sí ilẹ̀ tóbìnrin sùn lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ó wáyé kí tí wọ́n wí pé sórí ti Rashidatu tó sọ yẹn onílé àwọn ọdún méje ni Rashidatu ti ń kọrin àmọ́ nínú indọ́sù tá a wà yìí nínú orin tá a kọ kílódé tí wọn kọ bọ́ọ̀sì fún ọmọkùnrin gan kó o jáde yẹn jẹ́ oní ẹlẹ́ẹ̀kẹta ṣọ́ngbó Sáyídì ó náà obìnrin onílé ayé ni wọ́n àmọ́ tí ọjà bá ṣe bẹ̀ tó sí ìwọ níbẹ̀ kò ní ṣe é jẹ màmá wa àmọ́ tó bá tún jájú á tún bàjẹ́ òun ni rízì sẹ́yìn ọkùnrin tí ẹ̀ lè dá alẹ́ ayé lò láìsáwà obìnrin òun ló tún máa ń mú àwọn obìnrin láti máa ń dábò wò yín lásìkò nínú ìgbà gbogbo iṣẹ́ tí ẹ bá ṣe obìnrin ló máa ń ṣàdúrà àlè lórí ọkọ mi olówó orí mi ò jíjáde tó ń jáde lọ yìí wà kéré kó wá sílé iṣẹ́ tó lọ ṣe òní níṣẹ́ ọmọ ẹ ò ní kú ẹlẹ́lẹ́ni ò ní gbàṣẹ ẹ̀ṣẹ̀ ò ní jẹun ṣé kò ṣe obìnrin ló ń ṣe gbogbo yẹn Sáyídì kò sọ̀rọ̀ ní ibi ẹjọ́ kájà lóyọ̀ ṣùgbọ́n abúlé Sáyídì ìṣó ń gbọ́ mi kò sásìkò nílẹ̀ ẹ jẹ́ ká sọ yẹn díjọ́ mìíràn máa pàdé ọba ní Sáyídì ìṣó ń gbọ́ mi ṣe jẹ́ ọlọ́ba máa pẹ́ olólùfẹ́ mi mọ̀ Sáyídì. Ṣùkúrà o mo mọ àwọn tèmi o mo mọ àwọn tèmi o àwọn tèmi mọ̀ mi ọmọ rárá mo mẹ̀yìn ọkùnrin o ẹ̀yìn ọkùnrin mọ̀ mi ọmọ rárá. Ṣùkúrà láti jọ́ta lábóyún ti lóyún ọlọ́wọ́ bá ò kì í ṣe mistake láti kékeré tálábóyún bá ti lóyún látòrí oṣù kan gbogbo ìyá tóun kó lè jẹ o ìyá Ṣùkúrà tó bá tún dọ́jọ́ ìkúnlẹ̀ ìnira ńlá ṣùgbọ́n tó bá bímọ náà tán kò tó bẹ́ẹ̀ kó dorúkọ màmá ọmọ Ṣùkúrà tù kí ló ń jẹ́ Ṣùkúrà Adéọlá. Ṣùkúrà tù kí ni sọ́ni ìmú ẹgbẹ́ gan. Ṣùkúrà Adéọlá. Ṣùkúrà tù Wásì ló jẹ́ orúkọ Adéọlá sì ló ní mò ń jẹ́. Ṣùkúrà tù ní bàbá Sani àmọ́ Adéọlá sì ló orúkọ tó ṣì kejì tí mò ń jẹ́. alájà Ṣùkúrà tù Wásì mi. Bọ́lájì Sáyídì sílẹ̀ jẹ́ kí n dá lóhùn. Ókè Adéọlá tí Ṣùkúrà tù ń jẹ́. Ọkùnrin mélòó lórí tó jáde ọlọ́ta bá tiẹ̀ wá rí wọn. Ṣẹ́dẹ̀ Adéọlá yẹn ṣófìtì ọkùnrin. Orúkọ Adéọlá ṣófìtì ọkùnrin. Tó bá rí bẹ́ẹ̀, Gọ́ọ̀nà Rájí Fáṣọlá, Gọ́ọ̀nà of Lagos State, tó bá jáde lọ òwúrọ̀ wọn. Tí ò bá lóbìnrin tó máa tẹ̀lé, kò sí bó ṣe fẹ́ ṣe. Because tó bá débẹ̀ yẹn, wọ́n máa bèrè pé first lady ìdá ọmọ yìí dùnú o. Ó yá Sáyídì Ọlásùnkànmí, ó yẹ kí n máa rí báyìí. Ìrìn lọkọ̀ méjì, àfikàn pamọ́. Ó sọ̀rọ̀ náà ni ọkùnrin ló fà. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá
kọ́dàmúná alárìjálì. òkèlè ọba ti sọ ẹ má yiri ẹ. àwọn Yorùbá ní kóbìnrin ó tàtọ̀rìn kọkùnrin ó tàtọ̀rìn káwọn ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ṣàròbóyè Yorùbá ó pé ní. ẹ wò kí òkú máa gbọ́n rọ́ṣídà o gbogbo àwọn tó jẹ́ tèmi wọn ní tèmi lọ́fẹ̀ẹ́ darí ayọ̀ sọ́dọ̀ mi ọba ti darí afẹ́fẹ́ mo bọ̀wọ̀ fáwọn tó jù mí tó ọwọ́ lára ń fẹ́ ànídùnnú mi. ìgbà wá sí ọ̀dà ilé bẹ̀rù wà fáwọn kò máa ní ìbàjẹ́ o àwa sáwà níbẹ̀ kíkún máa bá ọ̀dà ilé bẹ̀rù wà fáwọn kò máa ní ìdàrú o àwa sáwà níbẹ̀ kíkún máa bá wá. ilé bẹ̀rù wà fáwọn ilé bẹ̀rù wà fáwọn ilé bẹ̀rù wà fáwọn kò máa ní ìdàrú o àwa sáwà níbẹ̀ kíkún máa bá wá. bó bá wọn la bàbá nìyá.